kúrò lọ́nà o. Dàpọ̀ lẹ́ẹ̀kan sí. Dàpọ̀ lẹ́ẹ̀kan sí. Dàpọ̀ lẹ́ẹ̀kan sí. Bẹ́ẹ̀ bá ti dàpọ̀ ẹ lọ dànù. Bẹ́ẹ̀ bá ti dàpọ̀ mo ní bẹ́ẹ̀ bá ti dàpọ̀ mẹ́rin mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ayò ni mẹ́rin mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀. My deputy ń bẹ níbí deputy governor ìyàwó ń bẹ níbí gbogbo commissioners gbogbo róòdù gbogbo union pátápátá wọ́n farapọ̀ wọ́n ní sòsè Àbújá sẹ́yìn bàbá Tinubu sòsè Àbújá. Oya no galloping Abuja straight no galloping oh Abuja straight Tinubu mi Abuja straight Tinubu mi Abuja straight oya Tinubu mi Abuja straight oja Tinubu mi Abuja straight Abuja straight Abuja straight Abuja straight Abuja straight Abuja straight Tinubu mi Abuja straight Adéọlá mi Yayi west oh west west oh west ọmọ Yayi west oh west 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 oh west ẹ má gbàgbé ẹ dìbò sínétọ̀ gbogbo yé wa ẹ dìbò sínétọ̀ gbogbo yé wa gbogbo yé ẹ dìbò sínétọ̀ gbogbo yé wa ẹ dìbò sínétọ̀ gbogbo yé wa ẹ ò má gbàgbé Yayi Adéọlá ẹ má gbàgbé Yayi Adéọlá o ẹ dìbò sínétọ̀ ní gbogbo wa ó jẹ́ pé Yayi náà dá Yayi náà rè o. Yayi náà dá Yayi náà dá o Yayi náà dá gentleman Yayi náà dá o bíbínú ń bínú bá rojú kóró ẹni tí ò bínú àpá mọ́ra Dàpọ̀ tẹ́ ń wíre o orí ò gbọ́dọ̀ fọ́ lọ́la. Dàpọ̀ tẹ́ ń wíre o orí ò gbọ́dọ̀ fọ́ lọ́la. Dàpọ̀ tẹ́ ń wíre o orí ò gbọ́dọ̀ fọ́ lọ́la. Dàpọ̀ tẹ́ ń wíre o orí ò gbọ́dọ̀ fọ́ lọ́la. Dàpọ̀ tẹ́ ń wíre o orí ò gbọ́dọ̀ fọ́. Ṣojú wọn ni ó ṣe Dàpọ̀ o. Ṣojú wọn ni ó ṣe. A máa wá jó tó bá wọlé ẹlẹ́ẹ̀kejì. Ṣojú wọn ni ó ṣe. Bẹ́ẹ̀ bá ti Dàpọ̀ ẹ lọ dànù. Bẹ́ẹ̀ bá ti Dàpọ̀ ẹ lọ dànù. Ẹ Dàpọ̀ ọmọ Tinubu gbà. Ẹ Dàpọ̀ ọmọ Tinubu ẹgbẹ́ kìíní wa o. Èmi ló kọ orí ẹ pé. Ẹgbẹ́ kìíní wa o. Èmi ló kọ o. Dàpọ̀ ló kọ o. Ọmọ Arúnàdà ẹgbẹ́ kìíní wa. APC. 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 Mandate we shall stand. Your mandate. Your mandate. Your mandate we shall stand. Mandate we shall stand. Tinubu Ọ̀yọ́ mandate. Bọ́lá Bọ́lá Ọ̀yọ́ mandate. Bọ́lá Ọ̀yọ́ mandate. Bọ́lá Ọ̀yọ́ mandate. Mr. Àwọn ló kàn. Àwọn ló kàn. Ẹ̀mí ló kàn. Bàbá ṣe máa ṣe pé
ó ti ṣiṣẹ́ bọ̀bọ̀ láyé wa bàbá ṣiṣẹ́ rẹ̀ bọ̀ ó ti ṣiṣẹ́ rẹ̀ láyé wa bàbá ṣe láṣepé. Dàpọ̀ sọ̀rọ̀ ẹnu ẹ ayé òní mú ẹ sí ẹgbẹ́ kí n gbọ́ Dàpọ̀ sọ̀rọ̀ ẹnu ẹ ayé òní mú ẹ sí múni kì í mọ̀ ṣá. ayé òní mú ẹ sí. APC. 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 APC yìí. Tó máa gbọ́dọ̀ bàjẹ́. Torí kò fẹ́gbẹ́ mi ràn tí wọ́n lè ṣe àfẹ́gbẹ́ Tinubu ẹ jẹ́ ká sọ̀rọ̀ pọ̀ ká fi mọ̀ ṣọ̀kan. Lẹ́ẹ̀kan sí. Gbé. Ó tún yá o. Gbé. Lẹ́ẹ̀kan sí. Gbogbo. Ó tún yá o. Lẹ́ẹ̀kan sí. Bó jẹ́ pé APC yìí sí gbogbo wa ni kó má gbọ́dọ̀ bàjẹ́ torí kò fẹ́gbẹ́ mìíràn tí a lè ṣe àfẹ́gbẹ́ Tinubu ẹ jẹ́ ká sọ̀wọ́ pọ̀ ká bímọ ṣọ̀kan gbé lẹ́ẹ̀kan sí o ẹ tún gbé lẹ́ẹ̀kan sí o ẹ tún gbé lẹ́ẹ̀kan sí o gbèké mi gbé APC. APC. Gbogbo àwọn táwọn bíbá ilé ni àwọn gbé olórí bí ẹ̀rẹ́gbẹ́ wa bí àwọn tó ń ṣẹgbẹ́ wọn jásíjásí ẹ̀rẹ́gbẹ́ wọn. ṣẹgbẹ́ wọn já sí ìjà ẹ ò rẹ́gbẹ́ wa bí. ẹ̀rẹ́gbẹ́ wa bí ẹ̀rẹ́gbẹ́ wa bí èyí tó ń ṣẹgbẹ́ yín jágbajàgba ẹgbẹ́ wa bí. àwọn tó ń ṣẹgbẹ́ wọn rédèrèdè ẹgbẹ́ wa bí. èyí tó ń ṣẹgbẹ́ yín játijàti ẹ ò rẹ́gbẹ́. APC. APC gbogbo àwọn táwa níbà ẹ̀ láàárọ̀ yìí gbogbo wa la jẹ́ olóríire o gbogbo àwọn tá a jẹ́ olóríire ẹ dá mi lóhùn olóríire dà. lórí ìwé dà àwa rèé o. olórí ìwé dà àwa rèé o. olórí ìwé dà o. àwa rèé o. jọjọ nínú jọjọ gbogbo ẹ̀yin olóríire mo fẹ́ kẹ́ ẹ ṣí fìlà yìí kẹ́ fi hàn pé olóríire ni èmi ń tẹ̀lé o mo fẹ́ kí aṣíwájú kọ́ máa rí fìlà yìí bí bábá wà lọ́sàn-án yìí gbogbo ẹ̀yin olóríire aṣíwájú olóríire dàpọ̀. àwa ló ń kọ̀. APC mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín fún ìtì ẹ̀ṣẹ̀ lẹ́nìí tí ẹ rìn láti stadium tí ẹ rìn lọ sí Kútọ̀ tẹ lọ sí Aké ẹ lọ sí Ìṣàbọ̀ Dàwálùdín Òkè Ìjẹun Ìjàyè Ìyànà mọ́ṣúárì
Abiola Way. SNBC. Láti fi hàn ẹ̀kọ́. Kí ni o pé gbọ́ ilẹ̀ dúró abẹ́ẹ̀kọ́? Gbọ́ ilẹ̀ abẹ́ẹ̀kọ́? Gbọ́ dúró gbọ́ ilẹ̀ dúró. No ṣẹ́kì abẹ́ẹ̀kọ́. Kò sí ṣẹ́kì ni abẹ́ẹ̀kọ́. Ó dá mi lójú pé eléyìí tí ẹ máa dẹ́rù bà wọ́n. Kó o dẹ̀ tí rí kankan o. Máa rí o lásán lélẹ́yìn o. Àbí eégún ṣì ń bọ̀ o. Máa rí o lásán àbíbẹ̀kọ́. Eégún ṣì ń bọ̀. Eléyìí mo bá yí pé kí ló bá wọ̀ jà o. Kí ló ń bá wọn? Hello. Kí ló ń bá wọn jà? Kí ló ń bá wọn jà o? Ìgbọ́rọ̀ ni ẹ wò ṣẹ̀rẹ̀gbẹ̀ wá bẹ́ẹ̀ rí iṣẹ́ wa. APC inú mi dùn Wípé mo rájọ o. Ẹnjìníà. Inú mi dùn wípé Kúnlé congratulation ọ̀rẹ́ mọ́ wọ ẹ̀. Ọ̀rẹ́ mọ́ wọ ẹ̀ wá. Ọ̀rẹ́ mọ́ wọ ẹ̀ wá. Congratulation. Tó jẹ́ pé congratulation. Tó jẹ́ pé inú mi dùn wípé mo rájọ òní. Inú mi dùn wípé èmi ṣojú mi. Congratulation ọ̀rẹ́ mọ́ wọ ẹ̀ wá. APC. Ẹ dúró. Tí bá ti ń pariwo APC, kẹ máa dá mi lóhùn pé ìbò. Tí bá ti ń pariwo kankan, kẹ máa dá mi lóhùn pé APC. APC. Aṣíwájú. Ó yá ẹ pariwo ìbò tí bá sọ pé APC. Ẹ pariwo ìbò tí bá sọ pé APC o. Aṣíwájú nọ́mbà 1. Ẹ pariwo ìbò Dàpọ̀ lógún state o. Tí bá sọ pé APC. Ẹ pariwo ìbò. Ẹ pariwo ìbò. Ìbò. APC. Mo fẹ́ kí APC. Aṣíwájú. Dàpọ̀. Aṣíwájú. Yayi. APC. Ó yá ẹ wí fún gbogbo èèyàn tó sùn lọ. Àfàràmọ́ mandate. Kékun ló gbọ́ ogó sọ fún tòkó. Àfàràmọ́ mandate. Mo fẹ́ kí gbogbo wa pé a kú àtàárọ̀. Ó mọ̀ pé òru àná ni ẹ ṣe lè ṣe ètò wọ́ọ̀kì yìí. Ó dẹ̀ èrò dẹ̀ pọ̀ tó yìí. Eléyìí jọ mí lójú o. Èyí máa dùn tó. Èyí máa dùn tó owó. Èyí máa dùn tó owó. Èyí máa dùn tó ọ̀rọ̀. Ayé lè òwe èyí máa dùn tó. Nígbà jùmọ̀.
kárí èyí máa dùn tó wé èyí máa dùn tó wé èyí máa dùn tó èyí máa dùn tó nígbà jùmọ̀ o ẹni bá sọ pé kò dùn tó kó ṣe ti yẹ káwòrán o èyí máa dùn tó APC. Mo fẹ́ fi àsìkò yìí kí alága ẹgbẹ́ APC ní Ogun State Chief Yemi Sanusi bàbá o bàbá o bàbá o. Ọlọ́run dá bàbá sí bàbá o bàbá o bàbá o Ọlọ́run dá bàbá sí fún wa bàbá o bàbá o bàbá o Ọlọ́run dá bàbá sí fún wa bàbá o bàbá o bàbá o Ọlọ́run dá bàbá sí fún wa. Gbogbo àwọn ọmọ ẹgbẹ́ mo kí ra mi èmi ni mo jẹ́ gómìnà yìí tí mo ti jẹ́ candidate governorship tá a máa gbé ní 2023 mo lè kí running mate mi náà Alhaja Noemon Salako Oyedele mo kí speaker wa Ọlákúnlé Olúọmọ mo kí Secretary of State Government Mr. Tokunbo Talabi mo kí Chief of Staff mi náà mo dẹ̀ kí àwọn Yayi Salisu tó jẹ́ incoming wa ní Ogun Central mo tún wá kí ọmọ wa Ọlámilékan incoming wa. Ó yá Yayi náà dá Yayi náà rè ó Yayi náà dá ó Yayi náà dá Yayi náà rè ó. Mo kí ó tó House of Rep ní Abẹ́òkúta South Honorable Afo. Ó yá Afọlábí Afapẹ́ Afọlábí gbogbo rẹ̀ bò Mo kí Gbóyèga Nasiru Isiaka ó wà mí kan bí báyìí mo kí Bíọ́dún Akínyàdé mo kí Akíòsí náà Túnjí Akíòsí mo kí Isiaka Ibrahim mo lè kí Fẹ́mi Ògúnbàwò mo kí sínétọ̀ wa láti Ògùn East Excellency Ọ̀túnba Gbénga Daniel ibo tó sì láti wá sí mo kí òun náà mo kí gbogbo wa àti national leader wa ní national working committee Tolú Bankole mo kí zonal woman leader wa náà Yétúndé Adésọyà àti gbogbo assembly candidate wa gbogbo àwọn ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ APC mo kí gbogbo wa. ẹ dúró mo kí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ transport union tí wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà láti mú ọjọ́ ìní láti wáyé mo kí àwọn ẹgbẹ́ ọlọ́jà wa ẹgbẹ́ ọlọ́jà mo kí gbogbo àwọn nata wa náà up nata no nata no movement mo kí gbogbo àwọn ẹgbẹ́ alternate wa oníṣègùn mo kí gbogbo àwọn artisan wa mo kí gbogbo àwọn artisan wa
mo kí gbogbo àwọn ọ̀dọ́ wa àtàwọn students wa. Great Nigerian students. Greatest Nigerian students. Greatest Nigerian students. Mo kí gbogbo àwọn youth wa náà. Ẹ kí àwa òṣèré o. Àwa òṣèré wà bí o. Mo ṣì mẹ́yẹ bọ̀ lápò ni. Gbogbo àwọn olóòdù, àwọn ọ̀kọ́mọ̀ràn, àwọn amọ̀ràn, àwọn ológbò, àwọn olóńtò, gbogbo ránù, ojíspẹ̀, túrà, ó kí gbogbo yìí o. Park and management. Ọjà àwọn bí. Àwọn òdòdó àǹkó olódà Aláya. àwọn ìgbé gbogbo tíátà gbogbo àwọn Igbo community. Gbogbo àwọn Igbo community. Igbo kwenu gbogbo àwọn Arewa community gbogbo Arewa community mo kí yín o mo kí gbogbo wa ikú àtàárọ̀ mo mọ̀ pé òòrùn yìí ó ti ń ta wá lára díẹ̀díẹ̀ mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo wa pé a kú àtàárọ̀ a lè kú àfi ìfẹ́ hàn nítorí ìfẹ́ ó jẹ́ gbogbo yín jí láàárọ̀ kùtùkùtù tẹ́ fi iṣẹ́ yín lẹ̀ pé ẹgbẹ́ wa fi hàn pé gbọ̀ngbọ̀n ilẹ̀ dúró ti APC gbọ̀ngbọ̀n ilẹ̀ dúró ti president candidate wa Bọ́lá Ahmed Tinubu àti vice president yẹ pé gbọ̀ngbọ̀n ilẹ̀ dúró ti Shettima náà fún ẹ̀ gbọ̀ngbọ̀n ilẹ̀ dúró ti gómìnà yín Dàpọ̀ Abẹ́òkúta bẹ́ẹ̀kọ́ ó dábí lójú pé ìṣe yìí ó sì kéré sí ìfọ̀tà máa ṣe nígbàtà wá ṣe rálì abẹ́ẹ̀kọ́ ní stadium tí mo bá máa kóra wá síbẹ̀ tá máa jó tá máa yọ̀ táwọn fi hàn pé tí wọ́n máa fi di February 2023 kí a máa ṣe o a máa ṣe kí ni o. A máa tẹ̀síwájú ẹ̀. A máa ṣe kí ni? A máa tẹ̀síwájú ẹ̀. Àbí kí ni? A máa tẹ̀síwájú ẹ̀. APC ẹ ṣe mo fẹ́ bẹ̀ gbogbo wa bí mo tẹ̀ ṣe pé mo ṣe rántí ìṣẹ̀fíù tó wá pé ó ń fi orin àti ìlú dá wa lára yá ẹjọ́ mi ò fẹ́ ká fi àkókò ṣòfò mọ́ ẹjọ́ ẹ ṣe èyí túlẹ̀ mo fẹ́ rán gbogbo wa pé àwọn tó àti ìgbà PVC wa ẹ ṣe gbogbo àwọn tó ti rẹ́gísítà tá àti ìlọgba PVC wa ẹ jọ ìlọgba PVC yìí wọ́n ti kó àwọn PVC ẹ̀jẹ̀ torí tó bá ní PVC.
fífi sí wákàtí tó gbòye la ó fi kó bò la ó fi kó bò wọlé la ó fi kó bò wọlé o fífi sí wá fífi fi wá pàtàkì máa ní la ó fi kó bò wọ la ó fi kó bò la ó fi kó bò wọlé. Orígun Ògùn State láti gbogbo 20 local government Ògùn State ó dúpẹ́ lọ́wọ́ gbogbo yìí lágbára Ọlọ́run láyọ̀ la máa pàdé o láyọ̀ la máa pàdé o. láyọ̀ la máa pàdé o. Àwa gómìnà àwa gómìnà àwa gómìnà àwa gómìnà Dàpọ̀ Abíọ́dún Dàpọ̀ Abíọ́dún mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ayọ̀ ní mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀gá ṣe máa rányàn sálà o my governor ẹ rányàn sálà o. ẹ̀yin ọmọ Dàpọ̀ Abíọ́dún àwọn ọmọ Dàpọ̀ Abíọ́dún.